1K rè kí ni ọkọ Ṣàgálà ń pè mí fún náà. Allo 1K ọkọ Ṣàgálà gbogbo Arab country pàwátá kò ní bàjẹ́ fún ẹ, ayé ò ní bàjẹ́ fún ẹ, ò ní jábọ́ lórí obìnrin. 1K ẹni níbẹ̀ díẹ̀ lẹ́ni gangan lọ bí ẹ tí ìyá bí ẹ àbí tí ìyá tó bí àbí tí bàbá bí ẹ ló fẹ́ sọ tí ìyá bí ẹ tí wọ́n pariwo pé ẹ kú ewu ọmọ. Ó fẹ́ jẹ́ kí n wá ṣàdúrà fún ẹ. Èèyàn máa le díẹ̀ o. Máa débẹ̀ owó wà oògùn bẹ máa wá ṣàdúrà fún ẹ. Èmi oògùn láyà, èmi tí mò ń bẹnu ilé tí mò ń bára mi lẹ́rù. Owó wà oògùn wà, máa jẹ́ kó o mọ nǹkan tó ń pè ní oògùn lẹ́nu. Máa dọ́ òun wò pé ibẹ̀ yẹn ó jìn àbí ó jìn lójú rúmọlẹ̀ lójú ọ̀wọ́n rúmọlẹ̀. Máa dọ́dọ̀ ẹ̀ máa kàn ẹ́ lára, máa kàn ẹ́ lára 1K. Olúrótìmí gangan ọkùnrin àgàrí fúnra rẹ̀ àbí bí Ọdúnládé kò ní bàjẹ́ fún ẹ. Àwọn ọlọ́jọ́ bí òní ayé ẹ kò ní yẹ ẹ lẹ̀. Mò ń bọ̀. Mo fẹ́ já bàbá yìí ní tàn mọ́ ọ. Mo dẹ̀ sọ pé oògùn wà, owó wà. Ojú ìgbọ́dọ̀ tì mí. Ìwúmọ̀lẹ̀ o. Ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀la kájíbọ́lẹ̀ ọmọ ẹ̀dọ́. Àfúyẹ́ ẹ̀gẹ́ má ṣe gbé. Èyí ni mo wá pé ò báyìí o. Ẹ mọ̀ pé kò sówó lọ́wọ́ mi. Ẹ má dojú tì mí. Ègbé tí ń gbére lọ sókè olókun, má gbé lọ sókè olókun mọ́ o. Ọ̀dọ̀ 1K báyìí kó wa máa gbé mi lọ tààràtàrà. Afẹ́ tí ń gbére lọ ságbólé ọlọ́sà, má gbére lọ ságbólé ọlọ́sà mọ́. Ọ̀dọ̀ 1K ni kó wá gbé mi lọ báyìí. Mo fẹ́ débẹ̀. Ẹ̀yin àjọ inú afẹ́fẹ́, mo fẹ́ bá yín rìnrìn àjò. Orí tàtúwé ló bóyin lakọ̀sìmọ̀gbà ló bílẹ̀. Irú ẹ̀rù ayé bá wílẹ̀ gbọ̀hún gbà. Bẹ́ẹ̀ ni tó àbẹ̀lẹ̀ èṣù. Àjọ inú afẹ́fẹ́ o. Ó yá gbé mi pa. Mo fẹ́ rìnrìn àjò. Gbé mi. Ìṣákì. The action just dey burst my brain like say na That injection no be here o. Apo e no be here o. I go there, I go that Sambisa, I go kill people too. Only one person no fit go Sambisa. My people. Who be this? 1K, you go pa mi. For 21 years. For my son. Hey, girl. Baby, this guy. This one na to job na wait. Oh, wait. Ẹjọ́ tó lọ, ẹjọ́ má bínú ẹjọ́ tó lọ. Ẹgbẹ́ onígbẹ́ mi lẹ́nu èrè. Ẹni sùn ẹjọ́ tó lọ. Ẹgbẹ́ ló gbé mi hànú báyìí. Hello, ẹgbẹ́ ibi tó gbé mi sí yóò dá o. Ẹnu wọn kí n lọ wá gbé mi sí. Ẹgbẹ́ o ti miss road. Ẹgbẹ́ ti gbé ilé. Ẹgbẹ́ omi. Chelsea ni yan. Wetin be this? Bákàní. Wetin be this? Chelsea lè yan. Ẹ má jẹ́ ní ìṣọ́mọ̀ yá dín ká Chelsea kọ́lù, ó yìí dẹ̀ máa dùn gan o. 1K má bínú, mo ilé wà mọ́, mo ti débi tí mo máa gbé báyìí. Bọ́ọ̀lù tó ń ṣe ìṣẹ́ sí wáyé gbọ́dọ̀ bá wọn wò tán. Jẹ́ kí 1K má bínú o, ìgbọ̀ngàn ọdún ká ṣe ìṣàmọ̀dún o, ogun lórí kò gbó, obìnrin ń bíkú, obìnrin ń bá àrùn. Wo o ti ṣètò yìí, wáyé tọdún tó ń bọ̀ o, ayé ò ní ilé ẹ tó jàbí ata.
ikú ò ní pa ẹ́ àwọn oníṣẹ́ o ẹgbẹ́ ìtò ṣe fún mi yóò dá o èyí tí mo wí báyìí kó dàṣẹ o àṣẹ ló dàbà alábà ló dàṣẹ èyí mo wí lẹ́yìn àwọn àárọ̀ ọmọ wọn ń ké o ẹni bá ní o òun ló máa kú o onítọ̀hún bá wá bímọ mẹ́fà báyìí ikú á pè jù àwọn àpèjì I want problems always. wọ́n ń ké lótì mi ọmọ mi dáadáa ọkọ̀ Shagala odò Libya òun bàjẹ́ sí ṣé orí mi ti yẹ gbé wá gbé mi sí àjọmọ́ ẹjọ́ tó bá ẹ má bínú ẹ bá mi kí wọ́n ń ké gangan ló ń ṣọjọ́ bì ibẹ̀ mo wá fẹ́ lọ tẹ́lẹ̀ àmọ́ ibi tó wá gbé mi sí ìnáwó ẹ bá mi kí wọ́n ké o happy birthday Happy birthday wọ́n ké happy birthday ẹ jẹ́ ń jókòó ẹ jẹ́ o.